kò ní ní kókó báyọ̀ sọ̀rọ̀. sọ́ni tó ṣe láàrin àti kàdé kọ́ ọ̀rọ̀ tó ṣe láàrin àti ọ̀rọ̀ kàdé òun dùn mí ní ilé mẹ́. because pàtó bẹ̀ sí kọ́ni kò pé ìwé kọ́ bẹ̀ sí kọ́ni. so bí wọ́n bí ìgbàjẹ́ gbà gẹ́gẹ́ bí set bí àmì bá bínú mi kò ní jù múrí ọmọ mi ni kò kẹ́kẹ́ bá so tí múrí ló lè bí mi nú tí kàdé ò lè bí mi nú because ó ń lọ́pàá kò sí kó ṣe wá sí tó wà nílẹ̀ tó bá tó tẹ́lẹ̀ ìrànlọ́ kàbọ̀ àbúrò láti àárẹ̀ máa bù lọ́sọ̀ àti ló máa ń gbà sí so tẹ́lẹ̀ bá lè mú aṣọ ìṣẹ́ kàdé máàlì tó ní ẹ̀ mú kúrò lọ́kọ̀ ẹ̀ kọ́ máa kọ́ blẹ́sẹ̀ nìkan ọlọ́run lè padà blẹ́sẹ̀ ní kejì náà Pasuma ẹ̀mí mo lọ bá ní tó fẹ́ jọ́ rẹ̀ kò mọ̀ mí àwa ti bẹ̀rẹ̀ kó tó bẹ̀rẹ̀ sí kọ́ àwa lọ bá nígbà tó wá bẹ̀rẹ̀ lẹ́yìn wa tó wá lórúkọ pé àgbàfẹ́ tó lọ gbà fún mo lọ bá ní ìjà ti tán nìyẹn bàbá parí ìjà fún ọ̀tá parí ẹ̀ tó ló ń jẹ́ ọ̀túnba wọn á wò pé tí tẹ́bí náà bá gbégbé sẹ́ta wọn yẹn ní kí n gbé ádàbí pé mò ń bínú ẹ̀ mo nílé sọ méjì jòyè lọ mi ìfẹ́ bá fà because mo ní kó fẹ́ fi gbé rẹ̀ ni mo mọ̀ pé nǹkan tó máa gbé mi náà máa dé ń jọkọ̀ yẹ́lẹ̀ mi mo jókòó tẹ́bí wà bá mi lé tó mú mu rí wa tẹ́bí náà bá ṣe promotion ọ̀rọ̀ bá orin kò lè wáyé so promotion tẹ́bí ní ṣe fẹ́ mi àti mo rí ló mọ́ ọ̀rọ̀ bá orin wáyé èmi kọ́ mo dìdí tó bá gbé mo ti pé màtí Pasuma ló ń jọ tó wà lèmi náà sáré gbé ọ̀rọ̀ bá rí mo lè má jẹ sókè náà sọ ọkùnrin fún mi ayé yìí àsìkò ní. Gbìyànjú ló gbẹ̀rọ lásìkò bá tó. màá máa dúpẹ́ fún Ọlọ́run ọ̀gá ògo lọ́lọ́run tó jẹ́ wípé òun náà nìkan ni ọba alára tí ó ń ṣiṣẹ́ àrà sínú ara wọn. lẹ́yìn Ọlọ́run tó tún jẹ́ àṣírí kò sí ẹni tó tún lè sọ wípé ẹ̀rùn gan ni àṣírí. ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo wa gan làṣírí Ọlọ́run. àṣírí wo ni mo tún fẹ́ gbéyẹ̀wò lọ́jọ́ tòní? màá fẹ́ jẹ́ kí gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ fújì pápá jùlọ àwa tó jẹ́ wípé tá wà nínú generation fújì lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ wípé a lè gbàgbé láti máa dárúkọ kí Dr. Saheed Òṣùpá àti Pasuma tẹ̀léra wọn. gbogbo àwa tá ti wá gbọ́ fídíò àti ọ̀rọ̀ eléyìí tí Saheed Òṣùpá tí wọ́n sọ nínú fídíò eléyìí tá a wò tán, àṣírí àràǹbarà tí mo fẹ́ fàyọ ń bi fídíò yẹn ni wípé àṣírí orúkọ Saheed Òṣùpá ní agboolé fújì àti bí King Dr. Saheed Òṣùpá bí wọ́n ṣe tẹ̀lé ìgbésẹ̀ Pasuma lágboolé fújì. ṣé rí àwọn nǹkan tí mo fẹ́ fàyọ nínú fídíò yìí ó pọ̀. ọ̀rọ̀ tí mo rí yìí, ọ̀rọ̀ tí King Dr. Saheed Òṣùpá tí wọ́n sọ yìí tí mo mú wá yìí, òun ló jẹ́ kí n mọ̀ wípé orogún lásán òun ni ọ̀pọ̀lọpọ̀ gbogbo tó ti ń ṣẹlẹ̀ lágboolé fújì. nínú àwọn ọ̀rọ̀ tí King Dr. Saheed Òṣùpá tún sọ, wọ́n sọ wípé àwọn síwájú Pasuma bẹ̀rẹ̀ eré fújì. tá a bá nígbàgbé lóòótọ́ ábọ́ọ̀mù pé èèyàn kọ́kọ́ ṣe ábọ́ọ̀mù, Saheed Òṣùpá síwájú Pasuma ṣe ábọ́ọ̀mù. bẹ́ẹ̀ sì ni a tún lè sọ wípé Saheed Òṣùpá bá orí ńlé torí pé bàbá wọn olórin oníwéré ni. Saheed Òṣùpá wọ́n wá sọ́nu fídíò yìí wípé àwọn síwájú ẹ̀bẹ̀rẹ̀ eré lóòótọ́ o, ṣùgbọ́n nígbà tí Ọlọ́run gbà fún àwọn lọ́wọ́n gbéra àwọn lọ bá Pasuma láti lè tẹ̀lé ìgbésẹ̀. ẹ wá gbọ́ nǹkan tó wá padà fa ìjà eléyìí tí King Dr. Saheed Òṣùpá tí wọ́n sọ. nígbà tó wá tó àwọn àsìkò kan tí Alhaji Wasiu Alabi Pasuma táwọn náà fẹ́ tẹ̀síwájú láti bá àwọn ará iwájú dọ́gba láti lè súnmọ́ K1 The Ultimate, ibí yìí gan ni àṣírí orúkọ àti ìràwọ̀ Pasuma tó ti tan ní oríṣiríṣi jáde lágboolé fújì. ní dédé àsìkò gbà náà Pasuma dúró pẹ̀lú K1 The Ultimate gẹ́gẹ́ bí ẹni tó lè gbà fún gẹ́gẹ́ bí mentor ẹ̀.
ṣùgbọ́n ìgbésẹ̀ yìí kò dùn mọ́ àwọn kan nínú, pápá jùlọ Saheed Òṣùpá gẹ́gẹ́ bí nǹkan tó sọ wípé Pasuma ló jẹ́ Ọ̀túnba, àwọn kan sọ pé bákan, òun sọ pé rọ́. Ṣùgbọ́n ní apá abẹ̀ pẹ̀lú àwa tá a jẹ́ olólùfẹ́ fújì àtàwa tá a jẹ́ olólùfẹ́ wọn méjèèjì yìí, àṣírí tó wá ń ṣẹlẹ̀ báyìí lágbolé fújì báyìí ni pé kí Dr. Saheed Òṣùpá ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé òun àti Pasuma wọn ò lè jà mọ́. Ó ti wá fi hàn wípé Pasuma ò bá Saheed Òṣùpá jà. Ẹ gbọ́ mi dáadáa, Alhaji Wasiu Alabi Pasuma wọn ò bá Saheed Òṣùpá jà, Saheed Òṣùpá ló ń bá Pasuma jà. Ṣùgbọ́n pẹ̀lú dáadáa téèyàn bá ń ṣe àti gbogbo ohun tó bá mọ̀ ṣe tó lè máa ṣe tí àwọn èèyàn fi ń yé ẹ sí tó ò bá ti jáwọ́ ń bẹ̀, wò ó ìtẹ̀síwájú ní gbogbo ẹ̀. Ẹ wá wò lọ́jọ́ tòní, ẹ wo ohun tí Saheed Òṣùpá ti kọ lórí sẹ́yìn látàrí wípé kí wọ́n lè máa mọ ohun tí wọ́n ń pè ní àṣírí ìràwọ̀ láàrin Pasuma àti àwọn náà, ìyẹn Saheed Òṣùpá. Wọ́n ti kọrin, wọ́n bá ti sọ̀rọ̀ sórí wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹja, tó bá ti sọ̀rọ̀ Pasuma wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ tàwọn náà. Ó padà rí bẹ́ẹ̀ o. Ìdí rèé tí mo fi máa sọ wípé kí Dr. Saheed Òṣùpá ọ̀jọ̀gbọ́n ńlá ni wọ́n, nítorí wípé nínú orin wọn kan náà ló tún ti sọ, wọ́n ní tá a bá ń bá ní ṣòwò orúkọ oríṣiríṣi, a lè jowú lọ́nà oríṣiríṣi. Àwọn orúkọ jẹ́ wà tó jẹ́ pé orúkọ ìwọ gan o máa jowú pé báwo ló ṣe fẹ́ débi tó ń lọ, báwo ló ṣe fẹ́ tètè débẹ̀, kì í ṣe orúkọ bó o bá o pa. Ṣùgbọ́n ní gbogbo ìgbà náà Ọlọ́run kó fi ògo wa hàn ni. Ṣùgbọ́n adúpẹ́ lọ́jọ́ tòní, ẹ wá farabalẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin olólùfẹ́ Àràǹbarà, gbogbo ọ̀nà pátápátá, gbogbo ọ̀nà bó tilẹ̀ wù kó rí ni King Dr. Saheed Òṣùpá tí wọ́n fi tẹ̀lé ìgbésẹ̀ pẹ̀lú Pasuma ní agboolé fújì. Ìgbésẹ̀ àwọn nǹkan tó farahàn dáadáa tí ẹ̀yin náà fi lè mọ̀ wípé King Dr. Saheed Òṣùpá wọ́n rí àmì kan dáadáa lára Pasuma. Tá a bá ń sọ̀rọ̀ nípa káṣí ábọ̀mù láàrin Pasuma àti Saheed Òṣùpá, gbogbo ìgbà látọdún 1995 tá a bá ní ká mú látàyé ọ̀rọ̀ bọ̀kíbọ̀ tí Pasuma ti gba Best Fuji Artist di léraléra wọn. Láti ìgbà náà ni Saheed Òṣùpá náà ti wá ń gbé ìgbésẹ̀ láti máa lọ rìkọ́ọ̀dù ní àwọn stúdíò tí Pasuma ti rìkọ́ọ̀dù. Ìgbésẹ̀ tó tún kàn, àwọn promota kọ̀ọ̀kan wà tó jẹ́ pé Pasuma Ọlọ́run ti fi ìràwọ̀ orúkọ yẹn ó ti tètè jẹ́ kí wọ́n mọ̀ ọ́n. Àwọn promota yìí náà Saheed Òṣùpá ó wá wọn kàn, àwọn bí àwọn marketers, kátúmúra àti humility láàrin àwọn ọ̀pọ̀ celebrity, àwọn humility tí artist tó lè ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan la lè fi wé. Ṣùgbọ́n ká tún dúpẹ́ àṣírí Àràǹbarà ni. Ẹ wá jẹ́ ká wo ibi tí ọ̀gá ńlá fújì tó ti jẹ́ kán mọ̀ wípé ó jura wọn lọ. Ó yá ẹ̀yin tèmi, ẹ̀yin títí àṣírí Àràǹbarà, ẹ wá bá mi dáhùn ìbéèrè náà. Ìbéèrè àṣírí Àràǹbarà ni ẹ bá mi dáhùn ẹ̀, nítorí tẹ́ bá dáhùn ìbéèrè tí mo fẹ́ béèrè yìí ó máa jẹ́ kí ọkàn mi tún balẹ̀, pàápàá jùlọ ní agboolé fújì àtàwọn olólùfẹ́ tí wọn ò gbà.
ayé owó rí kàkẹ́ rí ẹ̀ o. Ìgbàgbọ́ ayé orí ọ̀kadà rí. Ìgbàgbọ́ ayé owó rí kàkẹ́ rí ẹ̀ o. Ìgbàgbọ́ ayé orí ọ̀kadà rí. Ìbọ́lá ọmọdé ká sọ̀rọ̀ kan. Ọ̀gá ńlá àwọn òye náà rẹ̀. Irú èdè ló kù náà. Irú ìlú ló kù náà. Ọ̀gá wo ní àbàtò rẹ̀? Ọ̀pọ̀ mẹ́rẹ̀mẹ́rẹ́ mo ti tò jọ ọdún. Ọ̀gá náà wí lórí. Ọ̀gá mi orí mi báyìí. Mẹ́rẹ̀mẹ́rẹ́ mo ti tò jọ ọdún aláwí. Ọ̀gá náà wí lórí. Gaga.